Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ní nọ́mbà ẹlẹ́kẹwàá, gbajúgbajà òṣèré Dayọ̀ Amusa àti Dàmọ́lá Ọlátúnjí ni ó lo ìtàkùn ayélujára wọn láti rọ àwọn ènìyàn wípé kí wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ wọn kí wọ́n sì ṣetán láti dìbò fún ẹgbẹ́ APC léyìí tí kò dùn mọ́ àwọn ènìyàn nínú, tí wọ́n sì ń fa gbólóhùn asọ̀ tí èébú àti èpè kò gbẹ́yìn nínú ọ̀rọ̀ tí àwọn ènìyàn fi ń fèsì sí ọ̀rọ̀ ìdìbò náà. Àwọn kan wípé àwọn òṣèré náà ti gba owó ẹ̀yìn àti wípé wọ́n ti ní ìwé ìrìn àjò sí òkè òkun wọn nítòsí tí wọn yóò fi ẹsẹ̀ fẹ́ tí ọ̀rọ̀ náà bá dojúrú tán, tí àwọn òṣèré náà sì ń fún oníkúlùkù ní èsì ọ̀rọ̀ rẹ̀ bí wọ́n ti ń takò wọ́n. Ọ̀rọ̀ yìí ló ń lọ lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, Ilumooka olórin Àdùkẹ́ Gold ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa òfin kámà nígbà tí ó wí pé tí o bá torí nǹkan tí o fẹ́ jẹ tó wá dalẹ̀, ilẹ̀ tí o dà kò ní jẹ́ kó rí nǹkan ire jẹ lórí òun. Bẹ́ẹ̀ náà ni ó wí pé fífi ìfẹ́ hàn sí ènìyàn nígbà ìṣòro jẹ́ ohun tí ó dára, ṣùgbọ́n ká máa ṣọ́ oore ṣe nítorí wípé ẹni tá à ń ṣoore fún lè fi ibi sú ni, ṣùgbọ́n tó bá kù díẹ̀ kó lóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́. Wọ̀nyí ni àmọ̀ràn Àdùkẹ́ Gold sí àwọn ènìyàn. Oore pé bẹ́ẹ̀ ni oore níwọ̀n, ire o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, Ilumooka oníròyìn orí ẹ̀rọ ayélujára Túndé Ednut ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn bí ẹni tí ó jẹ ẹ̀bùn mọ́tò ní ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó ṣe láìpẹ́ yìí ti lọ sí ilé ìjọsìn láti dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ẹ̀bùn ọkọ̀ náà. Eléyìí mú inú Túndé Ednut dùn gidigidi nígbà tí ó wí pé ayọ̀ òun kún nígbà tí òun rí i pé ó mọ oore, tí ó sì gbàládùra wípé oore kò ní wọ́n arákùnrin náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà òṣèré Ọlátayọ̀ Amọ́kadé tí a mọ̀ sí Ìjẹ̀bú ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré ti kí i kú oríire ọkọ̀ bọ̀gìnì tí ó ṣẹ̀ṣẹ̀ rà, tí ó sì ń wí pé lẹ́yìn ọkùnrin tí ó bá ń ṣe oríire láyé yìí, obìnrin kan wà níbẹ̀ ni, tí ó fi ń tọ́ka sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ó wà lẹ́yìn àṣeyọrí òun. Ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹ́yìn tí ó lọ́rìn pẹ̀lú ìdúrótì. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, Olúwo ti ìlú Ìwó, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn látàrí bí àwọn òyìnbó ti yí àwa ọmọ adúláwọ̀ lọ́kàn padà wípé ẹ̀ṣẹ̀ ní ilé olórogún nígbà tí òfin kò de kí ọkùnrin máa fẹ́ ọkùnrin bíi tiẹ̀ tàbí kí obìnrin máa fẹ́ ara wọn. Ọba Adéwálé Àkànbí wípé ṣé eré ni àbí tòótọ́, nítorí wípé ọ̀rọ̀ náà kò bétí mu rárá. Ohun tí a gbọ́jú bá ní kí ọkùnrin kan fẹ́ ìyàwó pọ̀ bí agbára rẹ̀ bá ti mọ, ṣùgbọ́n èwo ni kí ọkùnrin tàbí obìnrin máa fẹ́ ara wọn. Ẹ̀yin ọmọ adúláwọ̀ ẹ jẹ́ ká ronú o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, Ilumooka òṣèré àti adẹ́rìn-pòṣónú Bùkúnmi Adé-Àga Ìlọ̀rí ni àwọn ènìyàn ti ń kí kú oríire nígbà tí ó fi fídíò òun pẹ̀lú ọmọ rẹ̀ Ṣọ̀nà Ọlá sí orí ìtàkùn ayélujára rẹ̀, tí wọ́n sì ń kí kú àjọ̀dún ìgbéyàwó pẹ̀lú ìgbọ́mọwọ ilé ìjọsìn. Nínú fọ́nrán fídíò ọ̀hún ni ó ti ń jó pẹ̀lú ọmọ náà tí ó sì wí pé orin tí ó ń dún lásìkò náà ni òun yàn fún ọmọ òun. Ẹ wo díẹ̀ níbẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà òṣèré Kúnlé Afọláyan ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ìlúmọ̀ọ́ká olùdarí eré Yẹmí Ṣódìmú kú ayẹyẹ ọjọ́ ìbí. Kúnlé Afọláyan wí pé ẹ̀gbọ́n ni Yẹmí Ṣódìmú jẹ́ sí òun, tí àwọn ènìyàn sì ń kí i pẹ̀lú ohun tí wọ́n mọ̀ sí tàbí tí wọ́n fi rántí rẹ̀ ní àkókò náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ìlúmọ̀ọ́ká oníjó àti òṣèré Tánátáná Wàrísì ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn wípé òun ti bí ọmọ tuntun, tí ó sì wí pé akọlò ògìdán òun bí, pẹ̀lú fọ́nrán fídíò ọmọ náà tí ó sì ń wí pé ọ̀sẹ̀ tuntun oore tuntun. Ó sì kí ọmọ náà wí pé káàbọ̀ Tánátáná kékeré. Eléyìí ni àwọn ènìyàn sì ń kí kú oríire wípé oore náà kò ní di ìbànújẹ́ láṣẹ Ìdùwà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ Ọlá Ọ̀nàbàjọ́ tí ó jẹ́ olóòtú ètò ìdílé aláyọ̀ lórí Orísun ní àpapọ̀ iléeṣẹ́ Orísun kí kú ayẹyẹ ọjọ́ ìbí. A wí pé ẹ̀mí yín á ṣe púpọ̀ lórí ilẹ̀ alààyè. Àjọṣe wa kò ní bàjẹ́ lọ́lá Olúwa. A gbà aládùúrà wípé ẹ máa ṣe 100, ẹ máa ṣe 200 lórí ilẹ̀ alààyè. Àmín. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, Ààrẹ Muhammadu Buhari ti fi àṣẹ sí sísún ọjọ́ síwájú lórí yíyí owó náírà ti tẹ́lẹ̀ sí tuntun. Gómìnà olórí ilé ìfowópamọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà Emefiele ni ó sọ eléyìí di mímọ̀ ní olú ìlú Katsina lẹ́yìn tí ó ní ìpàdé àdáṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè níbi tí ó ti gba àṣẹ láti sún ọjọ́ tí owó tẹ́lẹ̀ ti 1000 naira, 500 naira àti 200 naira kò ní ṣe é ná mọ́ sí ọjọ́ 10 oṣù kejì yìí. Ó wí pé kí àwọn ènìyàn tí kò bá tí ì kó owó tẹ́lẹ̀ wọn lọ sí ilé ìfowópamọ́ láti gba tuntun ṣe bẹ́ẹ̀ nítorí wípé àǹfààní kẹ́yìn ni èyí jẹ́ fún wọn àti wípé wọn kò ní sún ọjọ́ síwájú lórí ọ̀rọ̀ náà mọ́. Kò ní jù báyìí lọ fún abala Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Títí a ó fi ayọ̀ pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.